nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó. Ṣẹ́rí pípẹ́ tí mo pè yín wá sí bíbá yìí. Kẹ́ tó kúrò ní bíbá yìí lónìí, ẹ máa gbé mọ́tò kan lọ. Erika ma. Mo pè yín wá síbí torí pé mo fẹ́ fún yín ní mọ́tò, ẹ̀bùn mọ́tò kan, ẹ máa gbé kúrò níbí. Ẹ fẹ́ fún mi ní mọ́tò? Bẹ́ẹ̀ni. Àwọn mọ́tò ńláńlá ló wà níbí. Ọlọ́run aláyè. Ṣé pé láyé mi tí mo wá yìí, mo máa padà ní mọ́tò white tó jẹ́ tèmi gangan. Ọlọ́run. Ṣé mọ́tò white ló fẹ́ fún yín? Ọlọ́run dẹ̀ wo mi ṣoṣo torí Ọlọ́run ọmọ fún mi ní mọ́tò black. Calm down, Mercedes kò fẹ́ gbé fún yín, ẹ̀yẹ́ kan sọ̀kọ́ tó fẹ́ gbé fún yín náà. Ó dẹ̀ wo mi ṣoṣo àfi bí ẹ́ńgìnì tó wà nínú mi gangan ló fẹ́ fún mi fọ́ọ̀rọ̀ náà. Mr. Man, farabalẹ̀. Kí náà fẹ́ fún mi? Ṣé mọ́tò tó fẹ́ fún mi ẹ̀yìn kìlọ̀ ló wà ní? Àṣé mi crab 1.8 náà fẹ́ fún mi. Inú wọn ló ń dùn. Ṣé wọn pé tí inú yàn bá dùn èyí ò kí ń lè ń pa mọ́ra. Bọ́dá Saamu, ṣe rí nínú àwọn mọ́tò mẹ́tẹ̀ẹ̀ta yìí gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe rí ẹ rí pé mọ́tò tó wà níbà yẹn sìn kò ju mẹ́ta lọ. Mẹ́tẹ̀ẹ̀ta báyìí. Definitely ìkan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ló máa jẹ́. Ṣé wá lélẹ́yìí tí mo fẹ́ fún yín nínú àwọn ọkọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí eléyìí tó ṣe pàtàkì tí mo fẹ́ràn jù àfi bí bébì mi mo máa ń kẹ́ gẹ́gẹ́ ni òun ni mo fẹ́ fún yín. Ẹ fẹ́ fún mi ní bébì yín? Bẹ́ẹ̀ni. Mọ́tò ní bébì yín? Bébì mi ni kò lè yé yín. So bọ̀dá Saamu. Inú mi máa dùn láti gun bébì yín. Ẹ wo mọ́tò yìí Benz yìí ti yín ni láti wákàtí yìí lọ. Ẹ stop ẹ ṣe ẹ sọ pé ẹ fún mi ní mọ́tò kí n máa fi ṣe kábúkábú kí n máa wá dìlìfà fún yín àbí ẹ fẹ́ gbé Mercedes fún mi. Báwo lè ṣe máa fi Mercedes Benz ṣe kábúkábú? Baby student dákẹ́ ohun tó bá mọ̀ ló mọ̀ ohun tó mọ̀ ló mọ̀ irú fọ́rọ̀ náà bó ṣe ń wo yìí wọ́n máa fi ṣe kábúkábú l'Àbújá bẹ́ẹ̀ ni. Bro, calm down. Ẹ fi wọ́n lẹ̀. Bọ́dá Saamu òótọ́ ni kò sí mọ́tò tán lè fi ṣe kábúkábú l'Àbújá àmọ́ ṣe rí lè èmi ò ní kẹ́ wá deliver o. Ó mú mi nínú ọlá tó lọ́run fún mi mo dùn yín ni mo dáṣe yín pátápátá láyé lọ́run ẹ̀yin lẹ́ni látòní lọ idiot. Ẹ fún mi mọ́tò. Mo fún yín. Ọlọ́run ọlọ́yẹ òbìrìkì tí àjípọ̀jọ́ kúdà ọba tó ti wà kí ayé tó wọ̀ ọba tó sì máa wà níbẹ̀ tí kò lè sí mọ́ ọba tó kọlẹ̀ tó kọrùn bí òjò èmi ló ṣe yìí fún Ọlọ́run ìṣègùn ọmọ ẹ̀ mo tẹ́lẹ̀ mi wọ́n lè fi mí lẹ̀ wọ́n ti di bí ìyá sí mi wọ́n ti di bí ìyá sí mi ọmú ìyá dùn ọmú ìyá dùn. Madam màá gun bébì yín. Ẹ̀gún. Màá lọ bébì. Màá gun bébì yẹn jù. Ẹ ṣe bó ṣe wọ̀nyẹn. Ẹ ṣe kọ́kọ́rọ́ nǹkan. Ó yá ẹ bá mi fún wọn ní. Mo ti ra mọ́tò. Ẹ ti ra mọ́tò. Mo ti ra mọ́tò wa. Mo ti ra mọ́tò. Mo ti ra mọ́tò yáyá. Ẹ ti ra mọ́tò. Mo ti ra mọ́tò gbàgbà. Ẹ ti ra mọ́tò. Ẹni òdùnmọ́ kò forí sọlẹ̀. Ẹni òdùnmọ́ kò forí sọ́gi. Èmi láyọ̀. Oríire làwa ń bá lọ. Èmi láyọ̀. Oríire làwa ń bá lọ. Èmi láyọ̀. Oríire làwa ń bá lọ. Thank you. Thank you. Do you know him? No. Do you know him? No. This is lecturer dude. Hello. A lot of people in Nilaro will relate. Oh, yeah.
kò ní bàjẹ́ fún wa. Alago wọ́n fúnra. This is a great achievement. Ẹ jọ̀ọ́ fún our youngsters láti inspire our youngsters to our community. Báwo lẹ ṣe ra mọ́tò yìí bọ́dà Saamu? Ó yẹ kẹ́ sọ fún wa bẹ́ ṣe ra mọ́tò àbí gẹ́gẹ́ bí èmi mọ̀ yín dáadáa pé ẹ kì í níṣẹ́ kan lọ́wọ́. Ẹ má rìn kiri bí ìgbóná ni bí kẹ́ máa tó kí ni kẹ́ máa tójú bolé kiri. Ṣé bẹ́ ṣe rìn kiri yìí bí ìṣọ̀pọ̀nà ṣó tún ra bẹ́ǹsì fẹ́yàn ni. Èèyàn burúkú ayé àtọ̀run ni. 100%. Alábòsí ni o. Tó dé sọ sí ni pé ní láàrin kan ni bọ̀dọ̀ Saamu wọn ò níṣẹ́. Bóyá lẹ bọ̀lọ̀ ni. Yo, bro, don't mind them, my nigga. Bro Sam, they want to know how we keep it moving. Ẹni báwo ṣẹ́jú àákán. Akẹ́lẹ́ tí o lò rẹ̀ òun gangan nìyẹn. Ẹ wo bí ọ̀gá tiwa rè é. Akọ́ wọn jẹ́ tiwa rè é. He just got a car and we are proud of it. Má dà wọn lóhùn. Ń bá wẹ̀ lẹ́nu kó fẹ́nu rẹ̀ sọ. Sórí kó kúrò ní mọ́tò yìí. Kó ra aeroplane yìí fò lókè. Kẹ́ndò ká máa ṣe. A máa wẹ̀. Pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ sọ ẹ ṣé gan-an bọ́dà Gani mo fẹ́ fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ yín láti ibi tá a ti bẹ̀rẹ̀ àti ibi tá a bá dé ẹ ju 100 ọdún lọ ẹ ju 100 years lọ Skendo wà ju 100 lọ àbí ká dúró 100 ni. Ẹ máa tẹ̀síwájú ẹ tẹ̀síwájú. Ṣé ká dúró 100? Ẹ tẹ̀síwájú. Ṣé ká dúró 100? Ẹ tẹ̀síwájú. Ẹ jọ 100 lọ. Àmín. Ọmọ 18 wà ga wà jọ 100 lọ. My nigga, thank you so much. 100%. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ. Welcome, bro. Ibi tá a ti ń bàbà àti ibi tá a bá dé. Mo ń kí ẹni, mo ń kí ẹni, mo ń kí ẹni. Àjọ 100 lọ. Ẹ ṣé pẹlẹbẹ, thank you. God bless you, my brother. Gbogbo ẹ̀yin èèyàn ẹ bá fira yín lára balẹ̀. Ẹ jẹ́ kí bọ̀dà tèmi nìkan olóríire adùnbárìmà tó ṣe. Ẹni ayé ń fẹ́. Ẹ jẹ́ kó farabalẹ̀ gbé yín débẹ̀ bó ṣe rí mọ́tò. Pẹ̀lú nǹkan tọ́mọ yẹn sọ máa gbé yín trabayé. Agbárí ojúkò lẹ́nìkan ó ṣe àbúrò mi pẹlẹbẹ. Bọ́dà tèmi nìkan. Ó ti bọ́ ló ṣe ẹlẹ́rìí ẹ̀yẹ àgọ́bì ó ṣe jíkọ́tọ̀. Ṣé ẹ jẹ́ mọ̀ nǹkan first time ti máa rí jìkòtò tó máa rẹ́rìn. Bàbá oníṣẹ́ máa rẹ́rìn. Yoshibi. Ẹ jọ̀ọ́ ẹ sọ nǹkan tẹ́ bá fẹ́ sọ. Ó yẹ ìgbà mi tí nǹkan bá yẹ mọ́ yín bẹ́ẹ̀ jọ mi kí lẹ máa ṣe ẹ jẹ yín fún tó bá jẹ mọ́ yín kí lẹ máa ṣe ẹ jẹ yín fún mi mo jẹ yín fún ẹ àbọ̀ wà bá lọ́rọ̀ ṣé rí mọ́tò yìí èèyàn kan ló fún mi. Principal, who gave you this wonderful and beautiful car? Okay. You want to know the person who gave me the car? Yeah, bro. We don't know it. You want to know the person who gave me this car? Ẹ wo ẹni tẹ́ ẹ sọ yìí obìnrin ni. Ó ga. Ó beautiful. Ó sexy. Ó níwájú. Ó lẹ́yìn. What's up? Ọlọ́mọ má jẹ́ kí n ṣe sí o. Èmi. Orí mi ẹlẹ́dàá mi, kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan? Kí ni nǹkan tó ń ṣe ẹ́ gangan? Yoshibi, kí ni ìṣòro ẹ gangan?
Orí mi ẹlẹ́dàá mi ò dẹjọ́ ṣàánú mi. Kí ló ṣẹlẹ̀ gangan? Má gba orí ara ẹ̀ fọ́ síbí. Bọ́ síta ní passage àbí ní ẹ̀kúlé àbí kó wọnú yàrá ẹ̀ kó gbórí ara ẹ̀ fọ́. Kí ló fẹ́ sọ fún mi gan? Àwọn èèyàn wà ń ta wọ́n celebrate mọ́tò. Ó lè pè mí kó láriwo bí nǹkan tó important ló fẹ́ bá mi sọ. Ìwọ nínú burúkú nínú òṣì. Ṣé wájú àwọn èèyàn ló ti kú sí wọlé ṣàrẹ̀ṣẹ̀? Ó gbélé mi níta. Èmi ló gbélé. Èmi náà ti jẹ yín ẹ̀ ń bẹ̀ kó sí wàhálà. Wà á ríran wò. Kí ló fẹ́ sọ ọmọ yìí hánú ẹ̀ ni mo ṣe jókòó tiẹ̀ nù léyìí. Bọ̀dá Saamu. Orí yín mà ti bàjẹ́. Bọ̀dá Saamu nǹkan ṣe yín gan o. Mo sọ pẹ̀lú full chest mi. Ẹ̀rù ò dẹ̀ bà mí láti sọ. Obìnrin lásán ó fún yín ní mọ́tò inú yín dùn. Obìnrin fún yín ní mọ́tò ayọ̀ yín kún Bọ̀dá Saamu. Ẹ wá ń pe gbogbo àwọn èèyàn, ń pe gbogbo àwọn aráalé, ẹ ń pe gbogbo àwọn community kọ́ wọn bá yín yayọ̀ pé obìnrin lásán fún yín ní mọ́tò. Ẹ tún wá ṣe pabambari ẹ̀ Bọ̀dá Saamu níwájú mi. Mo dẹ̀ wà lórí ìdúró. Ẹ ń describe bóbìnrin kan ṣe rí. Ẹ ń sọ bó ṣe ga, ẹ ń sọ bó ṣe níwájú, ẹ ń sọ bó ṣe lẹ́yìn. Ta ni wọ? Bá mi clear area yẹn tán pátápátá o. Jọ ọgbẹ́lẹ̀ fún mi rí kí n rí bọ̀. Ó kẹ̀yìn sí mi rí. Àbẹ́mi ẹ̀tẹ́jọ́ ṣe kú ìkìrì. Tó fi wá ní pé mò ń describe obìnrin níwájú. Ta ló kí ẹ? Níwájú sẹ̀rù bábẹ́ẹ̀lì. Sọ fún mi lọ. Tó fi ṣe gbogbo òṣì tó ṣe yìí. Wo mi kọ́ wà tí mi ò sọ tán. Tó bá rí igun ẹsẹ̀ ọmọbìnrin yẹn. Ibi. Irú bí igun ẹsẹ̀ báyìí. Níbi bí o máa fọ́. Ó wá rọra ní òtòóró tó bí dímpù. Èmi wà máa ní ẹ ṣe fi ríǹgì sí. Ok, ẹ má wọrí. Ṣé rí nǹkan tí mo máa ṣe? Pẹ̀lú mọ́tò òṣì tẹ́ gbé wá sílé yẹn. Nǹkan tí màá ṣe. Mo máa dáná sun ni. Ọgbọ́n lọ́kùnbọ̀ bá ẹ. Òtò bẹ́ẹ̀. Wà ẹ wá rí. Báyọ̀ máa bá lọ́kùnbọ̀ bá mi tó bẹ̀. Báyọ̀ kò tó bẹ̀. Ẹ jẹ́ kó jẹ bẹ́ẹ̀. Bá òtò bẹ́ẹ̀. Aṣojú ẹ̀ mẹ́ta. Má gbàgbé o, ṣùgbọ́n bá mi ẹja gbígbẹ, edé àti úgú. Ẹlẹ́rìn ẹ̀yẹ adúrú nǹkan báyìí ló kálẹ̀ kí ní assurance pé ibi tí nǹkan tó ní kí n bẹ̀rà ọ̀nà mi máa gbà bẹ̀ kí n bẹ̀rẹ̀ edé kí n bẹ̀rẹ̀ úgú kí n bẹ̀rẹ̀ pọ̀mọ́ kí n bẹ̀rẹ̀ gbogbo ẹ̀. Báfo báwo ni? ń bo ló dà. Bẹ́ẹ̀ la ń bí ni. Bọ̀dá Saamu ń jáde èmi náà dẹ̀ ń jáde so mo wá ní pé kí n tẹ̀lé wọn lọ sí ìgboro. Ṣé o yà wèrè? No, ṣé nǹkan ò ṣe é? Kí lẹ mi bá pé ṣé mo ṣe lè pé ṣé nǹkan ò ṣe mí kí ló ṣẹlẹ̀. Ó dẹ̀ dé ó dẹ̀ fẹ́ kẹ̀kẹ́ síwájú mọ́tò jọ́ dìde bọ́ sẹ́yìn. Nínú mọ́tò bọ̀dá tèmi. Yoshibi ṣé òun lè ṣe kí mi? Má bínú. Ìbàfò má bínú wo nǹkan tí mò ń bá bọ̀ ń ta ni. Èbò ẹ ní sùúrù kí ló yẹ tẹ́ni kó bọ́ sílẹ̀ kó jókòó sẹ́yìn. Jọ bọ́ sẹ́yìn jọ. Ẹ má bínú o tí mọ́tò bá wà báyìí tó lè jẹ́ pé ọkùnrin ló ní ìyàwó àjókòó sẹ́gbẹ̀ẹ́ àwọn àlejò àjókòó sẹ́yìn báwo wà ní. Ní ṣe jẹ́ gan sí Bọ̀dá Saamu. Ṣé ní gbogbo ọ̀rọ̀ olórí burúkú tẹ̀sí ẹ̀ ń bèè lọ́ọ́ mi yẹn kò tiẹ̀ kàn mí rárá kò ra mi nǹkan tí mo mọ̀ ni pé pẹ́lẹ́pẹ́ dìde mi tó wà yẹn jókòó sẹ́yìn. Wàhálà wọn bí mi ò lè kúrò ń bí yìí. Ṣé kò ṣe kò fẹ́ kí n la ẹ ní ìgbájú pẹ́lẹ́pẹ́ dídé kó bọ́ sẹ́yìn jẹ́ rẹ̀. Mẹ́ta ò lè ṣe kankan fún mi. Mẹ́ta lọ́ta ni. Mẹ́ta ni. Tó fẹ́ jí mọ́tò gbé ni. Bọ́dá mi wọ́n jí mọ́tò yìí gbé kò tẹ́ sẹ́ni tó máa jí mọ́tò ilé ìgbé. Kí ló pariwo? Bọ́dá mi á dà fún yín Yoshibi ló ń dé tó ń já wọlé bí ẹran tí ò lókun lọ́rùn wọ́n dẹ̀ ní pẹ́pẹ́ sí ọkẹ́ mi bọ́ sẹ́yìn o àwọn fẹ́ jókòó síwájú o abẹ́ rí nǹkan. Ní sọ̀rọ̀ ta ló sọ pé já wọlé bí ẹran tí ò lékun lọ́rùn? Yoshibi ni. Yoshibi já wọn ràn wọ́n wọlé. Bẹ́ẹ̀ ni wọ́n já wọn ràn wọlé. Ó dà wáì tó fi já wọn ràn wọ́n wọlé kó dẹ̀ explain nǹkan tó ṣẹlẹ̀ torí bí òun bá máa ríwó wọn náà já bí ẹran tí ò lékun lọ́rùn. Ẹ̀gbọ́n ẹ̀ Bọ́láńlé ló ń já bí ẹranko tí ò lókun lọ́rùn kí ni burúkú tí ò lójú abẹ́ yìí. Yoshibi kí ni. ẹ̀mí tó náwó rábì ẹ má wọrí. Káì má rojú. Bọ́dá mi ẹyin ni o. Má wọrí ní o ṣe èbú náà bàbá sọ pé Bọ́lá Saamu gùn wípé mo ga ó yẹ kí n ní thank you ni ìyẹn ò ṣe èbú bàbá ló lójú abẹ́ kì í ṣe èbú náà ṣé o ní ní bàbá fìyẹ́lẹ̀ téèyàn bá ti lówó báyìí èèyàn máa ń ní sùúrù ni àti kí n dẹ̀ ní sùúrù láàrin èèyàn ọmọ tálíkà pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí bẹ́ẹ̀ ni ẹ ṣe bí ọmọ tálíkà. Bọ́dá mi àwọn ní tálíkà. ta ló ra Mercedes rí nínú fámìlì yín this is Mercy Olóyè látẹ̀dẹ̀ lọ́kà ìfowókọ́rọ́kọ́ mi Bọ̀dá Saamu Mercy Olóyè wo bí a máa tán sùúrù ni
ìwọ bọ́ sílẹ̀ tó o bá bọ́ sílẹ̀ jẹ́ kó n jókòó síwájú kí ìwọ jókòó sẹ́yìn kí n lè fi débi tí mo fẹ́ dé mo ti lówó ń sì sùúrù tí wà fún mi. bọ́dá mi ọláyín lọ jẹ o. ọláyín lọ jẹ o. má pariwo lé o má pariwo lé o bọ́ sílẹ̀ bọ́ sílẹ̀. bọ́dá mi tó bá pariwo jù mí ò ní bọ́lẹ̀. má bínú bọ́lẹ̀ pẹlẹbẹ ìwọ ló ti kọ́kọ́ sọ fún mi bọ́ sẹ́yìn. bọ́dá mi ọláyín lọ jẹ o. bọ́ sẹ́yìn ọláyín lọ jẹ o. ó yá bọ́ síwájú kó dá mi lóò torí mo ti ń lọ sí sẹ́yìn. ẹ̀yin náà wọlé kẹtàn èsì o. kò sí èsì mọ́ inú mọ́tò. kò sí èsì inú bẹ́ẹ̀. èsì inú mọ́tò mo ti yá ọ̀la. ẹ wọ ẹ lọ gbà padà o. mi ò mọ̀ ìfẹ́ gbà padà o lọ wá káàbù tó máa gbé àbí kó lọ wá padà. ẹ wọ ẹ lọ gbà ooru máa mú wa débi tá à ń lọ jàre. lọ ṣáàtà ọ̀kadà tó ní èsì kò sí èsì nínú mọ́tò yìí o kò sí níwọ̀ máa ṣú ẹ bí mo sọ. bọ́dá Saamu síǹsì pẹlẹbẹ tí mo wá rí ti ń lọ mo wá wo bí akẹgbẹ́ mi náà dání sọ́nà. tọ́ bá bí ẹ̀dá kó wọnú mọ́tò ìwọ lójú frog light gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti yọ̀ mí tẹ́ ẹ ti ṣẹ́ ló shoot sí mi nínú community àbí nínú ilé yìí mo ti ready láti show you I will show you henceforth call me Bọ̀dá Saamu Mercy Olóyè. Oya orin báyìí á ní láti tán ra jẹ́ ibi tẹ́mi ń lọ rè oya gbà bí straight sínsìn kó má lọ síbi tó fẹ́ lọ kíákíákíákíákíá oya. ẹ máa lọ síbi mi ò lọ síbi kankan ẹni gbé tẹ bá ń lọ lé ní àjọ máa dé bẹ́ẹ̀ ni. mi gbọ́. mo ní ẹni gbé tẹ bá ń lọ lé ní sí àjọ máa dé bẹ́ẹ̀ ni. èwo ni gbogbo èrè gan tó bá mi perform gan jàre èwo ni wèrè tó bá mi perform jẹ́ wò bóyá woman kan tiẹ̀ wà ń bì. Yoshibi wọn ní kẹ́ ẹ bọ́lẹ̀ wọ́n ti mọ̀ pé ẹ̀ níbi kankan náà tẹ́tẹ́. sọ́wọ́n lé sọ fún ọ pé mo ń padà bọ̀ láti wá kí wọ́n sọ ti gbọ́ mo bá rector street tó sọ pé òun lọ nìṣẹ́ àní kò máa lọ kó lè jẹ́ kí n máa lọ sí tèmi tó bá ti kọjá báyìí sì wà bọ́ sí rector street nìyẹn òun lọ nìyẹn kí ló dé. ẹ wo èmi ò mọ rector street o èmi ò dé lọ rector street kankan ibikíbi tẹ bá lọ lé ní àjọ máa dé bẹ́ẹ̀ ni. ìwọ àǹtí èmi wulẹ̀ mọ̀ pa gbàyà ní tẹ́lẹ̀ kó dẹ̀ síbi kan báyìí tẹ́ ń lọ èmi mọ̀ pé adánijọ́dọ̀ nígbèsè nìyí. o ò mọ rector street mọ́. èmi ò mọ bẹ́ẹ̀ o. má wọrí màá júwe fún ẹ ṣé tó bá ti lọ báyìí straight kò yẹ wàá rọ́pò iná méjì kò yẹ béèrè kan lọ́wọ́ ọ̀pọ̀ná ẹgbẹ́ náà pọ̀nà kejì kó de gbábẹ́ lọ́wọ́ àdírẹ́tọ̀ sí tó rórí ẹ̀ ò pè ní. kó sí orí ẹ̀ kó kúrò ń bí ẹni tó fún mi ní mọ́tò yìí beautiful woman aláàánú olóríire ẹni tó ga tó síngbọ̀nlẹ̀ tó dẹ̀ fine gbogbo nǹkan tó ń pẹ́ lára obìnrin ló wà lára ẹ̀ pátápátá. òun ló fún mi ní mọ́tò tó ní kí n máa gbé lọ kó dẹ̀ gbẹ̀gẹ̀ kó gbowó lọ́wọ́ mi òun ni mo fẹ́ lọ kí so kó kúrò nínú mọ́tò òsì kó má lọ sí rẹ́kítọ̀ tó ló lọ. Bọ̀dá Saamu aṣẹ́wó ní àgbàyà nìyí gbogbo bí kíni tẹ́ bá lọ lẹ́ni àjọ ń lọ síbẹ̀ ni ẹni tó fún yín mọ́tò yẹn àjọ máa lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀fọ́rẹ́ tó ṣe fún wa ni. ẹ gbà mí Bọ̀dá Saamu abẹ́yìn kan ni mò ń wò yìí Ọlọ́run ọba o kò máa sí nǹkan tọ́lọ́run lè ṣe ẹ̀yin náà ti ń lo Mercedes. wọ́n ti fún mi Mercedes. Ọlọ́run ọba tó ń ṣẹrú dọmọ Ọlọ́run ti wá sọ yín dọba báyìí ṣé pọ́lọ́ lè yáyé yín padà báyìí. Ọlọ́run ńlá tó ń sún ẹrú dọba ọba tó ra Mercedes fẹ́mi tó jẹ́ kí wọ̀rọ̀wọ́ ra báàgì tó ń gbé kiri àdúgbò. ẹ mọ̀ kú oríire. Ọlọ́run ṣe wọn o mo ń bọ̀jọ̀. Yoshibi sọmọ kò fẹ́ dá mi dúró ni àbí o fẹ́ dá mi dúró ni ohun tó ń wá nídìí akọ́ṣu mo mọ̀ kó wà rí nídìí ewúra pẹlẹbẹ àbúrò mi ibi tí wọ́n lọ́kọ̀ jìnnà a ní pẹ́ débẹ̀ máa gbé ẹ débẹ̀ sìn wọ mọ́tò tiẹ̀ kọ́kọ́ wọ mọ́tò bẹ́ẹ̀ àǹtí àníkẹ́ bọ́ọ̀lẹ̀ rector street lélẹ́yìí. filẹ̀ pẹlẹjáre onídìí odó torí rúgúdú bí èṣù tí wọ́n ń tèpolé orí bá yẹ ìṣe rẹ́mọ́lẹ̀ bí sàárè ètò ti fọ́ ó wá ṣẹ̀lú gúngúngún bí àdó wò di òṣì olórí burúkú ìwọ̀n lẹ́nu tó fi ń sọ̀rọ̀ sí wa ládùúgbò ìwọ̀n lẹ́nu tó fi ń sọ̀rọ̀ sí mi wò ní àdúgbò yìí gangan ládùúgbò ọkọ ẹ̀dà. kí ló ṣẹlẹ̀ pẹ̀lẹ́ yẹn. ọkọ ẹ̀dà kí ló ṣẹlẹ̀. orí ẹ̀ burú dànù wọ́n ń ṣẹ̀rú dọ̀ba rí tọ́ba mówó ládùúgbò kò ní bá wọn dá kán máṣọ ládùúgbò kò ní dá wọn kàn gún ẹ kiri àdúgbò orí kankan mú ó yá gbé ìwẹ̀ ìgbè. jọ̀nà jẹ́kì tiẹ̀ béèrè question lọ́wọ́ ẹ̀ kókó tó fi wá tẹ̀lé mi débi ṣé mo lè mọ̀ ná. báwo ni mi ṣe ní tẹ̀lé yín débi ṣé mi ní wá bá yín dúpẹ́ lọ́wọ́ ẹni tó fún yín ní mọ́tò ni. mo ní mi ò ní ìdí kó dúpẹ́ mi ní ìdí kó dúpẹ́. ẹnu ẹlẹ́wà yẹn àgbáyé òṣì aṣẹ́wó burúkú. èmi àgbáyé aṣẹ́wó jọ̀tún náà ó sọ mí dàṣẹ́wó ń pàtí ṣé dọ́là ni mo ṣe àbí náírà àbí euro wà á ríran wò. How are you? How you doing? báwo ni ọ̀ṣẹ́ gan jàre. How was your day? pẹ̀lẹ́ ọ̀rọ̀ jàre. Mind you ẹ̀yin nìkan lè láǹfààní àti wọlé. èmi nìkan ni mo láǹfààní àti wọlé
wọ́n lèmi nìkan ni mo láǹfààní àti wọlé wáì. He's right. Ẹ̀yin nìkan lẹ ní àǹfààní láti wọlé láti rí madam. Ẹ wo kò possible o kò possible o tó èmi àti wọn àjọ ń bọ̀ láti ilé ni àdẹ̀jọ́ débì báyìí ni àwọn méjèèjì lájọ máa wọlé lájọ máa lọ rí madam ẹ sọ fún wọn náà bọ̀dà Saamu pàjọ ń bọ̀ ni. ìwọ náà fẹ́ náà rẹ sọ fún wọn wípé o fẹ́ rí wọn. bọ̀dà Saamu bẹ́ẹ̀ ṣe débí báyìí madam ti ń wò yín láti wọn CCTV wọ́n ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ so who is this guy. wo fi ẹjẹ́ yìí fi òun lẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé madam lèmi nìkan ni mo lè wọlé. Yoshibi gba kọ́kọ́rọ́ yìí jókòó sínú mọ́tò wọ́n lèmi nìkan ni mo lè láǹfààní àti wọlé síbẹ̀ jókòó sínú mọ́tò mò ń bọ̀ ó lè tan AC tó bá tan AC madam ló fún mi lówó ọ̀dọ̀ aláàánú mi ni mo dé yìí wúmọ̀ ẹ̀ ọdún ẹ̀wọ̀n dé màá ra epo mi ó yá jókòó sí mọ́tò gbà. Èmi ò gba kọ́kọ́rọ́ o torí àwọn ìtọ́sìn ìyẹn ń pè mí ní gẹ́ẹ̀lì kémi jókòó dé yìí kẹ́ lọ jókòó tó obìnrin kan nulẹ̀ mi ò gba kọ́kọ́rọ́ àjọ máa wọlé ni. àjọba wọlé ni. Bẹ́ẹ̀ni. ẹgbẹ́ ṣé kó jókòó sí exit room kémi wà ní main sitting room. bọ́dà Saamu ṣẹ́rẹ́dì àti wọlé àbí kẹ́yìn méjì kẹ́ máa lọ. ẹ tó bá ti jẹ́ kémi nìkan lọ ní pé kí n wọlé yìí ò ṣe problem má tẹ̀lé yín wọlé òun má jókòó dé mi jókòó dé mi dandan ni kó mọ wọn ni wà má rí wọn no picture. ẹni ṣòro. madam hold on. káì wọ́n máa fẹ́ yín ẹ̀kọ́ gi èjì tó wà ní kọ̀rọ̀ tó ń jẹ́ lójú tó fi ń ṣàkóso wọ́n máa kán gbogbo eyín àti fotoro ní bí bọ̀dà ga ni wọ́n bí jókòó dé mi mò ń bọ̀ ń sìn mo fẹ́ lọ rí aláàánú mi wọ́n náà wà máa dé. Bọ̀dà Saamu. Ma. Ẹ kú jókòó. Yes ma. Mo láìkí yín gan. Ẹ mọ̀ bí mo ṣe láìkí yín tó. ẹ tiẹ̀ dìgbà tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ sọ fún mi ẹ̀yin tẹ́lẹ̀ fún mi lódìndí mọ́tò tí mo sọ fún yín pé mo tún ti gba nọ́mbà sí tí mo dẹ̀ ra sóbò wá fún yín ẹ̀dẹ̀ gba sóbò ẹ̀ mú tí mo sọ pé sóbò ni mo fi wẹ mọ́tò tẹ́yìn náà dẹ̀ mú mo mọ̀ pé ẹ ti yọ̀ǹda mọ́tò yẹn fún mi parapata nìyẹn ẹ like mi mo mọ̀ kẹ́ like mi nígbà tẹ́ ti mu sóbò mi. Saamu ṣe rí níbi tí mo nífẹ̀ẹ́ yín dé mọ́tò yẹn kéré nínú nǹkan tí mo yìí fẹ́ ṣe fún yín ẹ mọ̀ nínú ẹ̀yà ara tọ́lọ́run dá sí wa lára mọ́tò yẹn ó wá dàbí ìdọ̀tí orí èékánná nínú oore tí mo yìí fẹ́ ṣe. lóòótọ́ ẹ ṣe gan. ẹ má dọ̀bálẹ̀ fún mi ẹ ṣe wà. Saamu. dúpẹ́ ma madam ẹ̀yin tẹ́ ẹ fún mi ní mọ́tò tí mo dẹ̀ ra sóbò ẹyọ kan á fún yín tẹ̀dẹ̀ appreciate mi tó yẹn tẹ́ bá tún ṣe nǹkan tó jọ mí lójú gan ọlọ́run máa ṣáàtà sóbò wá fún yín. Bọ̀dà Saamu ṣe rí gbogbo ọlá tí ọlọ́run fún mi. Yes ma. gbogbo nǹkan tó ọlọ́run yọ̀ǹda fún mi pátápátá mo fẹ́ kó sí abẹ́ yín. ẹ fẹ́ kó gbogbo ntẹ́ ẹ ní sábẹ́ mi. bẹ́ẹ̀ni ilé ni mọ́tò ni owó ni ilé iṣẹ́ ni gbogbo nǹkan tí ọlọ́run yọ̀ǹda fún mi mo fẹ́ kó sábẹ́ yín. àná abẹ́ mi kéré kò ní gbà. ó máa gbà Bọ̀dà Saamu. bọ́dì yín ò ní wá bẹ́ mi mà bọ́dì yín ò lè wá bẹ́ mi mà nǹkan tẹ́ ẹ ní àtẹ̀yìn kò lè wá bẹ́ mi kò ní gbà. ṣe rí ọmọbìnrin tí mo jọ máa ń rí yín yẹn tó tún tẹ̀lé yín lónìí tó wà ń ta yín. ọmọbìnrin tá a jọ wá. báwo ló ṣe jẹ́ sẹ́yìn. ó dàbí ó dàbí àdúgbò. àdúgbò yín lè gbé wá bí. rárá bí eré àdúgbò. bí eré àdúgbò. eré ó ti yé yín. ẹ má wọrí ó ti yé mi èmi ò tiẹ̀ wá fẹ́ mọ bó ṣe jẹ́. ẹ wo Bọ̀dà Saamu ẹ wo kọ́ọ̀pù méjèèjì ṣe rí kọ́ọ̀pù ọwọ́ mi ilé rẹ̀ mọ́tò rẹ̀ iléeṣẹ́ rẹ̀ àti èmi tí mo ní gbogbo nǹkan yìí fúnra mi tí ẹ bá mú gbogbo nǹkan yẹn lẹ ti mú ṣe rí ilé tẹ bá mú ọmọbìnrin tó wà ń ta yẹn ni kò sílé kò ní sí mọ́tò kò ní sówó tàbí iléeṣẹ́ èmi gan ò ní pẹ̀lú so the choice is yours. ẹ jẹ́ kọ́rọ̀ yín clear sí mi o ẹni tí mo bá mú ìtọ́wà lọ́ọ̀kan ẹ̀ ilé iṣẹ́ yín owó òǹtẹ̀ ní ẹ máa rọ ọjà sàbẹ́ mi àtẹ̀yìn fúnra yín ẹ máa jọba lábẹ́ mi eléyìí tí n bá ti lè mú pẹ́rẹ́ báyìí èmi àti Yoshibi nìkan ṣó ni àmọ́ àbóṣì wa lọ.
wákàtí mélòó lẹ fún mi kí n fi o. báyìí ni. ní ìsinsìn. bẹ́ẹ̀ni. tight corner. Sì mí lọ máa padà lẹ́yìn mi Jésù Olúwa máa sì mí lọ ilé owó àti iléeṣẹ́ nínú cup Yoshibi nínú cup kejì èwo ni gbé Olúwa. Tani. Madam, láti wà o. Kí ló ṣẹlẹ̀? Lady tí ó wà ń ta yẹn tó wá pẹ̀lú máa yín, ó máa ti ṣubú. Ó dẹ̀ ti dákú. Ó dákú kẹ̀. Yoshibi dákú báwo? Dákú síta. Yoshibi dákú. Yé mo dárò. Ẹ gbọ́, kí lẹ sọ pé ṣe? Ó dákú báwo? Ó dákú. Yoshibi. Yoshibi. Kí ló ṣe? Yẹmi, wọ́n sọ wípé ó dákú ni. Ó dákú. Ó dákú. Anyways, ẹ̀yin guys, ẹ bá mi gbé mọ́tò kan jáde kẹ́ gbé wọn lọ sí hospital. Rárá, ẹ dúró ẹ mọ tó ṣẹlẹ̀ ṣẹ́rí pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe rí mo ti mọ tó ṣe gangan tó ti yẹ yín sìn ẹ̀yin kan jẹ́ kémi máa gbé lọ sí hospital ẹ jẹ́ kí n máa gbé lọ sí hospital fún ara tèmi tó ti yẹ yín sìn ẹjọ́ kọ́kọ́ ràn mí lọ́wọ́ ni kọ́ ràn mí lọ́wọ́ kọ́ bá mi gbé wọnú mọ́tò mi ò lè dá gbé. Ẹ bá mi bá wọn gbé sínú mọ́tò bọ̀bọ̀dá Saamu tẹ́ bá ti gbé dé hospital tó bá ti ń gba treatment ẹ fi sílẹ̀ kẹ́ máa bọ̀ ń bí báyìí. Tó bá ti ń gba treatment lọ́spítù kí n fi sílẹ̀ ń bẹ kí n máa bọ̀ ń bí. ọ̀dẹ̀rẹ̀ ayé ẹ̀ ó yẹ bá mi gbé ẹ bá mi ṣe oore mo ti sílẹ̀ kó yẹ gbé ẹ gbé. Mr. Man kí ló ń ṣe ẹ́ kúrò bẹ́ẹ̀ jáde kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ lọ gbé mọ́bí palàpọ̀ lóòdì. bọ́dá Saamu yẹn ò ní mí nìyí. Kò ní mí níbi báwo má gbé bí díẹ̀. Bọ́dá Saamu kí ló le tó yẹn ṣe bẹ́ẹ̀ sọ pára lẹ́yìn ní sọ kí ló ṣe yín pẹ̀lú pọ́n wá fọwọ́ kan nídìí. Ó jára lé mi kò jára lé mi bí àbúrò mi àti everything nàìjíríà mi nǹkan gbé mi níbi parapọ̀ lóde ẹ mọ̀ bá ṣe ń gbé bí díẹ̀ yẹn ẹni tó ti dákú ẹ mọ̀ kàn lè lọ tọ́ ọ lè lọ tọ́ ọ bọ̀ díẹ̀. Ẹ má gbé nídìí ẹ gbé lórí àtẹsẹ̀. Ibi ẹsẹ̀ yẹn ni kò gbé èmi ni màá gbé bí díẹ̀ yẹn ẹ bá lift ẹ sókè ẹ gbọ̀n díẹ̀ mọ́ mi lọ́wọ́ ó lè léyìí káyì. Orí bẹ́ẹ̀ tó báyìí. Ó yá bọ́lẹ̀ jọ mi ò lè mi wọ mi ilẹ̀ kọjá mi tí mo wà mọ́ mi ilẹ̀ kọjá bọ́lẹ̀ bẹ́ẹ̀ kókó bọ́lẹ̀ jọ. Ẹ wọ ẹ̀rọ pariwo lé mi lórí. Come on get down. Eléte kété ọlọ́gbọ́n òṣì onírànú òṣì ọmọdé ẹ̀ṣẹ̀ kókó ṣe lọ́wọ́ dókítà rẹ̀ tó bá ti débi kó gbọ́kadà kó dẹ̀ bá lọlé I don't want to see you again mi ìfẹ́ rí ẹ mọ́. Bọ́dá Saamu ṣé ẹ rí pé àgbàyà ni ṣé ẹ rí pé àgbàyà ni so tí mi ò bá pretend bí pé mo dákú kí n dọ́gbọ́n kó sáré wá pẹ̀yìn lókè ṣé ẹ máa jókòó sínú yàrá pẹ̀lú màá yẹn ẹ ó dé ẹ ní bọ́tà àbí. Orí ẹ ti dàrú rò kébì ọmọ wọ ọ̀rọ̀ kẹ́ I didn't know you ṣé mi mọ̀ ẹni èmi mọ̀ pé ọgbọ́n òṣì ló ń dà èmi fúnra mi mọ̀ ọ̀dọ̀gbọ́n kúrò lọ́dọ̀ woman yẹn ni kí n lè ronú nǹkan tó sọ fún mi dáadáa option méjì ló fún mi mo dẹ̀ mọ̀ bọ́tà bẹ́ẹ̀ kí n lè tínkẹ̀ kí n lè rò dáadáa ni mo ṣe bọ́tà. Wọ́n fún yín lọ́ption. Option ó fún mi. Option wo ló fún yín o. Kí ni tiẹ̀ pẹ̀lú ẹ o option tí mo dẹ̀ máa mú èmi fúnra mi sì mọ̀ wà á rí mi in another form tó bá bá rí mi báyìí wà á fọ́jú báyìí lọ torí mi mọ̀ tó ṣe ẹ́ wà á fọ́jú báyìí lọ olóríire woman yóò dẹ̀ ga gbogbo nǹkan tó dá lára obìnrin pátápátá ló wà lára ẹ̀ option méjì ló fún mi wà á ríran wò. Ṣé mo pé aṣẹ́wó burúkú ni ẹ̀yin jùgọ́ lọ ṣì í obìnrin lásán fún yín ní mọ́tò Bọ́dá Saamu inú yín dẹ̀ ń dùn ẹ wá ń ṣàjọyọ̀ ó wá kú kẹ́ ẹ pé patí gbogbo àwọn ará nílé náà ó wá bá yín jó nítorí pé obìnrin lásán ó fún ẹ̀yin ní mọ́tò Bọ́dá Saamu kàkó ṣe níṣojú ẹ̀mí mi ní obìnrin kan ṣe fún yín mọ́tò tẹ́yìn náà máa gbà ẹgbẹ́ mọ́tò ìkẹlẹ́dá padà fẹ́ tó gbé fún yín. Yoshibi ó insult mi tó level yẹn ó pè mí ní gìgòlò ṣé mo pé omi ti fẹ́ máa jábọ́ lójú mi bó ṣe pè mí ní gìgòlò yẹn mo ti fẹ́ máa sunkún. Bọ́dá Saamu ẹ sunkún tẹ bá sunkún máa dáríjì yín. Orí ẹ ti dàrú èmi wo ni màá kí ọlọ́wọ́ lè jẹ́ kí mi rẹ́gbẹ́ mi ì ní rógún ẹkún nínú ayé mi wọ́n máa lo mọ́tò yìí mo máa lo gbó ni ó dẹ̀ máa fún mi mi ọ̀dọ́bìnrin yẹn ni màá gbó sí èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ kémi dá mọ́tò padà mọ́tò wo ni kí n dá padà orí ẹ ti dàrú pẹ̀lú nǹkan tó sọ
bọ́dà Saamu èmi sì maintain nǹkan tèmi sọ o ṣé ẹ rí mọ́tò yìí ẹ máa gbé padà fún ẹni tó gbé fún yín ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ máa gbé padà ní nínú kémi àti yín kájọ wá wọnú mọ́tò yìí kẹ wá drive lọ sọ́dọ̀ wọn kẹ wá drop key kẹ sọ pé wọ́n ṣe o ẹ fẹ́ mọ́tò mọ́ àbí kájọ dúró síbẹ̀ kẹ pè wọ́n pé kó wá gbé mọ́tò wọn ẹ bẹ́ẹ̀ ni àbí ṣé bẹ́ẹ̀ ni ibo ló tọ̀ sí ibo ló sì sí ṣọ́ọ̀fù ògùnsẹ̀nu ni wo bí mo fẹ́ máa lọ sìn Yoshibi wọlé 1 Makade 3 ni o Yoshibi wọlé 2 wọlé síbò Yoshibi 3 wà ríran wò woman yẹn ọdún ẹ̀ ní máa gbó sí. ọ̀dọ̀ ta lẹ máa gbó sí ẹ ti ẹ̀ tó bẹ̀ ni ẹ fi mílẹ̀ sí báyìí ẹ lọ ẹ múùfù mọ́tò oríṣiríṣi wà ríran wò bọ́dà Saamu wà ríran wò èmi ni mo sọ bẹ́ẹ̀ bọ́dà Saamu bọ́dà Saamu bọ́dà Saamu bọ́dà Saamu bọ́dà Saamu àwọn ẹ̀rọ gbọ́ mọ́tò yẹn padà kẹ́ padà bá mi bíbá ẹni o ẹ lè gbọ́ mọ́tò yẹn lè gbọ́ mọ́tò lọ́wọ́ obìnrin mi. ṣé màá ṣe Yoshibi multi ni mo ní Yoshibi ní sẹ́ẹ̀ Yoshibi kí ló ṣẹlẹ̀ why are you crying. bọ́dà Saamu ni. ẹ ti fi bọ́dà wèrè yẹn lẹ́nu ẹ sọ kó tó bá ṣe yín. kí ló ṣe sí bọ́dà Saamu. ẹ lè má ṣe fún bọ́dà Saamu já mi lé inú mọ́tò wọ́n lè fi mí lé sáré títí wọ́n lè drive lọ. oh Yoshibi ẹ disappoint me girls. ṣọ́nà bọ́dà Saamu ṣe wá pọ́n létò yẹn ni. ó yẹ ẹ dìde ó yẹ náà. gbogbo òye tó bá kọjá sí wọn máa wọ ibi ikú ìtìjú ni náà. Àbí kí ló ṣẹlẹ̀ what's wrong with you ṣé o mojú ìmọ̀ ni. mi ò rántí o. the last time tí wallet mi jábọ́ tó fi bike lé mi ó ti gbàgbé ni as in that day you gave me your number mo dẹ̀ ti ń try láti pè láti gbà yẹn and they were reachable not until now. Ẹ jọ̀ọ́ what's wrong with her I'm interested ẹ jọ̀ọ́. Actually you know it's actually a long story. Long story. Yeah, but nothing serious actually. Nothing serious. I really don't like the way she's crying, But 1 minute. Yoshibi, Baba Inja. Please, Joe, we are going to pay me later. Yoshibi now. And then, John, to be online, make sure you pay me, okay? Okay, all the same, you can take this as well. You can also. Okay. Please, sister. I am interested in whatever to ban shelesi. If not because I'm going for an urgent meeting, even go back draw lati gbe. But all this edge shadugbe lo gbe. Àdúgbò yìí ni. In fact, tẹ́ bá fẹ́ mọ bí tí wọ́n gbé kò jìnnà síbí báyìí. Tẹ́ bá ṣá ti dé àdúgbò kẹ́ béèrè pé ẹnu lè Yoshibi àbí ilé bra Saamu. Kò síbi in fact kò sẹ́ni tó mọ̀ wọ́n. Very good then. Yes. But John to your long, make sure we're all right. I should be fine. Darling, please, I'll get in touch with you later. In fact. mo mọ̀ kí púpọ̀ nínú àwọn èèyàn tí wọn kì í jẹ́ kí aláàánú wọn kán súnmọ́ àwọn èèyàn wọn nítorí ìrírí ni ẹlòmíì báyìí tó o bá ti introduce aláàánú ẹ̀ sí báyìí o ló máa gbẹ̀yìn gbẹbọjẹ́ tó máa lọ bá tiẹ̀ jẹ́ ń bẹ̀ àìmọye ọ̀rẹ́ tó ti mú ọ̀rẹ́ ẹ̀ dání lọ sí ọ̀dọ̀ aláàánú ẹ̀ ó dẹ̀ padà lọ ó bá yé ọ̀rẹ́ ẹ̀ jẹ́ ń bẹ̀ títí dọ̀la ẹni bá ṣerú ẹ̀ fún mi Ọlọ́run á mú àṣẹ òǹrè ṣó ti yé yín. ẹ wo ẹ ní sùúrù ṣe rí gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí ó tó pín ní títorí ṣe rí bọ̀dà Saamu tẹ̀ ń wò yìí ààyò mi ni wọ́n mo nífẹ̀ẹ́ bọ̀dà Saamu gan gidi ní pápá bẹ́ẹ̀ ni ẹ wá tí ì rí nǹkan kan torí èmi fẹ́ gbé bọ̀dà Saamu tán ni. Yo, mama, let me get this right. You mean you're moving Bro Sam from this horizon to my hood? As in, she fẹ́ gbé bọ̀dà Saamu travel out ni. Kò síbi tí bọ̀dà Saamu ò ní dé o. I'm the next of kin, yo. Ẹ má bínú o, ṣé ẹ rí bí èdè yẹn? Bẹ́ẹ̀ máa gbé Saamu, ọba àdúkọ̀, ẹ jẹ́ gbé pọ́nù kan impossible. Ẹjọ́. Má bínú pé mo pé ẹjọ́, mo ti appreciate gan pé tẹ́ pè mí sípàdé, inú mi dùn. Fara ẹ balẹ̀. O pé àbò pẹ́. Mo pẹ́. Kí ló fà tó fi pẹ́?
Mo sáré lọ attention kankan mi ẹjọ́. Tó important dè mí lọ. Rárá mo pe nọ́mbà yín kò lọ ni. Torí ìjọba gidi ni o. Tó dẹ̀ wà látẹ̀kìtì. Ṣọ́ra o. Àga tí mo gbàrí àga dẹ̀ ti tán gbogbo wọn ti jókòó lé kò síbi tó fẹ́ jókòó sí mọ́. Lọ jókòó níta gbogbo ohun tá a bá sọ nípa ìjà sọ fún ẹ. Má ṣe bẹ́ẹ̀ bá sá. Kékeré. Ẹ rí bóyá sáré. Ṣé ọkọ̀ sáré wá gbòòrè ni? Ṣé àgbà sí kọ̀tàn fẹ́ fún ọ ní nǹkan lóde? Ṣé ọkọ̀ sáré wá gbòòrè ni? Dọ́jú mi! What is this? Yoshibi, why? Máa ṣó ẹ nínú ilé. Kí ni gbogbo ilé? Máa ṣó ẹ yín méjèèjì. Gbogbo yín wá jókòó òṣì. Ẹ jókòó ranù síbí báyìí. Ẹ ṣe mítìn burúkú nínú ilé ti tèmi. Ẹ kó ara yín wọ inú ilé ti tèmi ẹ wá bá mi. Pẹ̀lú ilé tó lò fún bọ̀dà Sàámú ní mọ́tò kan. Tó sọ pé kinní kan ṣẹlẹ́dẹ̀ àwọn papọ̀. Ẹ wá ṣe mítìn òṣì kan. Ẹ ṣe mítìn ranù. Ẹ ní kó tí màá fojú gbogbo yín rí inú ilé. Nonsense. Okay, that's not bad. Àwọn kí ni ìwọ sọ pé a máa need? Àwọn mọ́tò truck tá fi ń kó ẹrù yẹn méjì ti bàjẹ́ inú ẹ̀ máa. Èdè ní tí owó bá ti wọlé pé a máa rà mí pé ẹ máa sọ fún Mr. Akin. So ṣé owó tó wà nílẹ̀ ṣó máa tó wa fún àwọn nǹkan tí. Bẹ́ẹ̀ ni mo yẹ kó lè tó mà bọ́ mo máa pé Mr. Akin máa bèrè lọ́wọ́. Anyway, yín ò tẹ̀ kí n ṣe problem èmi máa pé Mr. Akin tó wó yẹn over tẹ̀ ní tó. So I know what to do about that. So màá sort it out. Ẹ ṣe gan ni màá fẹ́ wọ. Ọlọ́run máa gbowó yín sókè wá. Àmín. Lórúkọ Jésù gbogbo nǹkan tí ẹ̀ ń rò lọ́kàn Ọlọ́run á jẹ́ kó wá sí ìmúṣẹ mọ́. Àmín, àmín. Thank you. All I right, appreciate. Yes, ma'am. All right, okay, take care. Yes, ma'am. All right. No, but for real, I am highly disappointed in you. Yes, mo gbọ́ pé ọ lọ síbi kan, wọ́n dẹ̀ dé ìbọn sí yín lórí. A whole you. Such height of disrespect. Àbúrò. Ma. Ṣé nǹkan tó ṣẹlẹ̀ yẹn ṣòro yí pé kò dùn èmi ni? No, ẹ má sọ pé ṣe tó bá ó dùn yín. Ẹ dẹ̀ jókòó báyìí ẹ ń sọ̀rọ̀ báyìí. Èmi gangan ló dùn jù torí èmi gangan lẹ fọṣẹ yìí. But ẹ bá bí mí èmi náà máa rí nǹkan sọ. Gbọ́ ìwọ gẹ́gẹ́ bí àbúrò mi ọjọ́ wo ló débí báyìí tó bá mi ro nǹkan tó jẹ́ ìṣòro life mi? When dẹ bá ti dọ́dọ̀ mi abẹ́ pè mí owó. You don't even think about my own problem. Èmi náà ní nǹkan tí mo go through. Mo ń dá sùn, mo ń dá jí ni. Look at everywhere. Owó wà. Bọ̀ kò sọ́kọ. But who cares? Mo dẹ̀ gbé ọ̀rọ̀ mi mo fi tọ́ Ọlọ́run lọ. Wọ́n ní kí n gbàdúrà. Pé tí n bá gbàdúrà yìí tán tí n bá jáde. Ẹni tí mo bá rí tí ọkàn mi rọ̀ mọ́ wọn lòun ní adé orí mi. Àdìgbà tí mo máa jáde. Bọ́dá Sàámú ni mo rí. Mo dẹ̀ láìkí wọn. Ẹ dúró sister mi. This same man. Yes. This same brother Saamu. Ṣé ẹ̀rí ẹ̀yìn yẹn látòkèdè lẹ́yìn? Ṣé bó ṣe ń múra àbí bó ṣe máa ń sọ̀rọ̀ gan la fẹ́ sọ ni? Ẹ ṣe ní taste sister mi. That person is not worth your standard. Hello. Má sọ pé mi ò ní taste. Forget about pé bóyá ó ń dress bákan. Kò sí nǹkan tí owó lè tún ṣe. Tí n bá mu tí n bá tù jẹ, ó máa jẹ́ taste ti yín gan tẹ́ jẹ́ family mi. Kò lè jẹ́ taste mi o. Sister mi, he can never be my taste because I know this man too well. Ṣé irú ìbọ̀dá Sàámú tó ẹ pé ọkọ̀ ọ̀gá bẹ́ẹ̀ yẹn wọ́n ọlọ́pọlọ ọkọ̀ máa ń rìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Tí o bá mọ bó ṣe máa sọ̀rọ̀ ẹ̀, ọjọ́ tó bá tún sọ irú ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu tó bá tún sọ nípa gá yẹn, I will not allow you to enter my house again. O ò ní wá sínú ilé mi mọ́. You better stop it. Ẹ pẹ̀lẹ́ sà, wọ́n ti sọ fún wa o. Pé kí ni? Ẹ má worry sà. Uncle, ẹ kú jókòó. Ẹ wẹ́ má worry o. Wọ́n ti ń bá wọn sọ̀rọ̀, wọ́n ti ń bọ̀. Ṣé gbọ́? Oh, thank you very much. Baby, see, I like you very much. See, I'm in love with you.
from the very first day tó ti bá mi pick wallet mi tó fi tẹ̀lé mi pẹ̀lú báìkì àti gbà yẹn lọ́kàn mi ò tí balẹ̀. I know I have a witness in me tó sọ fún mi pé mo ní láti move closer. You're coming into my life will change everything forever. Oh, the John to real long. I am going to take good care of you. Please. Gbáríyè, what's the meaning of all this now? Ọ̀tọ̀ ni nǹkan tá jọ sọ nulẹ̀, ẹ dẹ̀ wá gbé mi wá síta. Ọ̀tọ̀ ni nǹkan tí mo tún bá mi ò like ẹ o. Ohun tó ń bá yín sọ náà nìyẹn. Kí ló ṣẹlẹ̀ náà Yoshibi? Wọ́n lè máa bá yín sọ ẹ̀rọ máa kágídí borí bí ẹ̀rọ ibo. Kí ló ṣẹlẹ̀ náà? Ẹ wo big opportunity lélẹ̀ tó bá fi lè lọ pẹ́rẹ́. Ní. Ẹ wo ẹni tó bá fẹ́ hàn kó hàn o, kò sí nǹkan tó kàn mí bẹ́ẹ̀ jọ, ẹ má ní mi lára. Irọ́, come on home. Yoshibi, why are you doing this? Why are you acting this way? Hey, look at this man. He's a complete gentleman, a complete dude. What else would you need in a man? He's handsome, he's tall, he's should be fun to be with. And I know that he's going to take care of you. Just give him this chance. Baby, please marry me. You. What's happening with this house? I don't even know what. Sharora. I just saw them bringing out things. Where are they going to? I don't know. Pẹlẹbẹ. Ibo lẹ kẹ́rù lọ báyìí. Ta ló lẹ́rù? No. What are you doing? Well done. Please, where is she? Where is she? She's inside. Oh, good. Sherry, ìgbà tán bá ti máa kó ẹrù gan, ẹ̀yin gò ní sílé. Ẹni tó ń bọ̀ wá kó ẹrù yìí gan, ó ń bọ̀ nísìn. Baby, what's the meaning of this? Why tó fi ń dààmú wọn láti kẹ́rù? Wo ẹni tó ń bọ̀ wá kẹ́rù like I told them, ó ń bọ̀ nísìn láti wá kó ẹrù yìí. Please, nílé tiwa, ago kì í fi ìyà jobìnrin rárá. You don't need to stress yourself on anything. Thank you very much. Eshe. Yes, sir. Baby, please, can we just leave now? Uncle, ẹ jọ̀ọ́ ṣé a lè gba nọ́mbà yín. Kò lè tó yẹn. Sherry, as long as the baby mi bá ti fún mi permission láti fún yín number, I'm good to go. Baby, ṣé kí n fún wọn number? Kí má fún wọn. Okay, no problem. Sherry, máa padà wá dúpẹ́ lọ́wọ́ yín. Ṣé ti gbọ́? Baby, shall we? Ìyàwó ọ̀sìnkì o ẹlẹ́sẹ̀ òsùn wá bí wọ́yé. Ó dàbọ̀. I'm definitely. Yoshibi. Dàbọ̀ Yoshibi. Please, what should I tell Bra Saamu turn back padà? Bọ́dá mi ẹ káàbọ̀. Nigga swag up like Johnny Walker. Am I really walking like Johnny Walker? 100%. Thank you, Bobo. Bọ́dá mi, mo bá yín sọ̀rọ̀. Ẹ wo kọ́kọ́ ti ṣẹlẹ̀ nínú ilé ni. Kí ló ṣẹlẹ̀? Ẹ wo mi, kọ́kọ́ ṣe ti ṣẹlẹ̀ nínú ilé nígbà tẹ́ sí ilé. Kí ló dé? Ẹ sọ̀rọ̀ ní ọjọ́ wọlé ni mo ní kí ló ṣẹlẹ̀? Brother, you know I will never lie to you. Kí ló ṣẹlẹ̀? Yoshibi ni, Yoshibi. Ṣé kí ni? Yoshibi ti kó gbẹrù wọn lọ. Ó ti kúrò nílé yìí. Oh shit. Ẹ notice pé ọwọ́ mi tó kákò ó ti nà. Ẹni sùn mi kí understand. Ṣé ẹ̀ tún mi dẹ̀ pàrọ̀ abẹ́ mú mi ṣẹlẹ̀ níbẹ̀? Kí ni tó ṣẹlẹ̀ gangan? Kí ló ṣẹlẹ̀? Calm down. Bro Sam, I've been calling your line since you're not picking up. What happened? Actually, a man just came in here
and took Yoshibi and her belongings away just like that. Are you serious? Honestly speaking. Where were you? I was here, right here. What did you do? I tried to stop her. This is a test of faith, brother. You tried to stop me? Honestly speaking. Oh my God. What did you do? I tried to stop her, sir. Nísùúrù mi ò ṣeré mọ́kàn fẹ́ gbọ́n kankan ní ṣẹ́pẹ́ lóòótọ́ wà nínú ilé yìí lóòótọ́ nínú ilé yìí òkúta lóòótọ́ obìnrin. kódà ní kò ṣe ìfẹ́ àdọ́gbà wọ̀ yàrá wọn kò sẹ́nu wọn kọ́kọ́ dọ̀ mọ́. nínú yàrá àwọn kò lọ. kó lọ lókè. Bọ́sà. Kí ni? Damn. Where? Ejere òfófó. Ọmọ ti ṣẹ̀mí lọ́tọ̀ọ̀tọ̀. Yoshibi ti tẹ̀lé ọkọ ẹ̀ lọ. Rásàmù náà ti tẹ̀lé olówó lọ. Àbí ẹ̀ tún ti gẹ́ fọ́. Where is the room? This is the room. Yàrá Yoshibi there. Bro Sam, this is Yoshi's room. Where is the bed? It's not here. Where is the chair? It's not here. Where is the Ikiomi? It's not here either, bro. The Ikiomi is not there? It's not available here again. No. Yoshibi kò sí mímọ́. Ṣé pé ká sọ pé lóòótọ́ ni Yoshibi ti pààkì ẹrù ẹ̀ ti lọ? Bro Sam, pẹ̀lú nǹkan tèmi ń wò yìí, ó dà pọ̀ ti lọ lóòótọ́. Bro Sam, Yoshibi is gone. You gotta take heart. Yoshibi is gone. Just be a man, please. Be a man. No. Be a man. What are you saying? I just want to sit. Just be a man, please. Whoa! Pariwo. Me a pariwo. Whoa! I'm good. Yoshibi, uncle. Bọ́dọ̀ mi, èpèlè pọ̀ tẹ̀mú rẹ̀, calm down. Mi kò sí tó ṣe mí, mo take it easy. Ṣé lóòótọ́ ni pé Yoshibi ti kú? Yoshibi ti lọ, Bọ́dọ̀ Saamu. Ibo ló lọ? Mi ìmọ̀ bí tán lọ. O sì légbà tó ń kẹ́rù. Wọ́n wá ń bẹ̀. In fact, èmi àtàwọn aráalé tó kù lájọ bá wọn kẹ́rù síta. Wọ́n ní bọ̀bọ̀ kan ló wá tó wá gbé lọ. Òótọ́ ni. Báwo ni bọ̀bọ̀ ṣe rí? Bọ́dọ̀ mi ọkùnrin yẹn ga o. Ó ga bí ti yín báyìí. Tó fáìn jù mí lọ. Máa sọ pé yín. Bọ́dọ̀ mi, ọkùnrin yẹn fáìn gan ká má parọ́. Ó sì gbọ́lẹ̀ ó fáìn gan. Kí ló jẹ́? Èmi fáìn, bọ̀bọ̀ yẹn fáìn gan. Ẹjọ́ sọ tó fẹ́ sọ. Bọ́dọ̀ mi ewu ó tún kún kankan o. Ìgbà tí Yoshibi àti ọkùnrin tá à ń sọ yìí tó fẹ́ máa lọ finally. Yoshibi wọ yàrá yín, wọ́n dẹ̀ drop nǹkan kan síbẹ̀. But nǹkan tó drop yẹn mi ò mọ̀. Bóyá tẹ bá wọ yàrá yín, bóyá tẹ bá rí nǹkan yẹn, bóyá ó possible kò ṣe atọ́nà sí ibi tó ń lọ. Ó wọ̀ ní yàrá mi, ó drop kan síbẹ̀. Ẹ súnmọ́ wọn, ẹ dẹ̀ wọ̀ wọ́n rọ̀. Relax. Calm down, bro Sam. Mo fẹ́ kọ́ yín lórí nǹkan. True. Mi ò lè tí kọrin yẹn fún yín. Orin yẹn ni mo rí láti yẹn. Okay. Mo fi ṣe wọ́ọ̀! Orin yẹn ni ṣé nǹkan ò ti ṣe mí báyìí? Kí lè léyìí? Yoshibi ni mo wo ìsàlẹ̀ yìí, kí ló kọ yìí? Ládùúrú gbogbo bí mo ṣe dúró tì yín láti ọdún yìí wá. Káì, ara ọkùnrin ní mi ní kí ọkùnrin ní mi ní kí akọgí òkè ṣe gé akọgí òkè. Káì. Kí ni kókó mi nínú ayé yín gan? Kí ni kókó yín nínú ayé mi torí ìdí èyí? Èmi náà ti tẹ̀síwájú o.
ìpàdé wa bí oyin ìgbèdé bí oyin mi nìké sọ ọkùnrin kan lè wà sínú bí ọkùnrin kan lè wà sínú bí kó lè gbé Yoshibi kó lè gbé lọ kó lè kẹrù ẹ lọ́sọ̀kan òru kan. Kí ló dé? Wèrè wo ló pè bébì? Wèrè wo ló pè bébì? Àbọ̀ lórí burúkú jẹ́. Tí wọ́n gbọ́ mi nìyẹn bàbá ṣẹ́. Yoshibi lọ sí ẹ̀ méjì. Yoshibi lọ. Ibo Yoshibi jà. Ibo Yoshibi jà. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Yóò lóbi jẹ́ kó lọ. Yóò lóbi jẹ́ kó lọ. No, please, you're yeah. What's up? ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn.